nípínlẹ̀ Ondo, àwọn oníṣẹ̀ṣe ya bo mọ́sálásí àlùbami ni wọ́n lu ìyàwó ìmáàmù àtàwọn ọmọ rẹ̀. Àwọn mùsùlùmí nípínlẹ̀ Ondo ti ṣèwọ́de wọ́rọ́wọ́ láti fi àìdùnnú wọn hàn sí bí àwọn oníṣẹ̀ṣe àtàwọn eléégún ṣe ṣèkọlù sí mọ̀lẹ́bí ìmáàmù àgbà ìlú Òkè-Àgbẹ̀ Àkókò Alhaji Mohammed Hussein Jẹ́gẹ́dẹ́ láìpẹ́ yìí. Àwọn olùfẹ̀hónúhàn tí Sheikh Abdulazeez Surajudeen Fọláyẹmí kó sòdí ni wọ́n ti rìn lọ sí ọ́fíìsì igbákejì ọ̀gá ọlọ́pàá pátápátá lórílẹ̀‐èdè yìí ní Zone 17. Níbẹ̀ ni wọ́n ti béèrè fún ìdájọ́ òdodo lórí ìṣẹ̀lẹ̀ náà. Ọjọ́ Tọ́sídẹ̀ẹ́ tó kọjá lọ́hùn-ún la gbọ́ pé ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Ṣe làwọn ẹlẹ́sìn ìbílẹ̀ àtàwọn eléégún kọlù mọ́sálásí ìmáàmù yìí tí wọ́n sì lu àwọn ìyàwó àtàwọn ọmọ rẹ̀ lálùbami. Àwọn tíṣẹ̀lẹ̀ náà ṣojú wọn sọ pé agídí ni wọ́n fi wọnú mọ́sálásí lásìkò tí àwọn kan ń gbàdúrà lọ́wọ́. Gbogbo ìgbìyànjú àwọn tó wà láyìíká láti dá sí wàhálà náà ló já sí pàbó tí oníkálùkù sì júbà ehoro. Sheikh Fọláyẹmí sọ pé ìgbógun ti ẹ̀sìn Islam nìwà náà. Iléeṣẹ́ ọlọ́pàá kò sì gbọ́dọ̀ fi ọwọ́ kékeré mú un àti pé àwọn ti ṣetán láti lo ìlànà òfin lórí rẹ̀. Nígbà tó ń fèsì, AIG Ajani Musibau gbóríyìn fáwọn mùsùlùmí yìí pé wọn kò ṣèdájọ́ lọ́wọ́ ara wọn, ó sì ṣèlérí pé ìdájọ́ òdodo yóò fẹsẹ̀ múlẹ̀.